gbogbo ohun téèyàn bá ti gbé wá lẹ́yìn Islam yìí gbogbo bí ẹ bá ti gbé wá lẹ́yìn Islam eléyìí ó wà bátìlù irọ́ ni irọ́ ni ìranù ni ìranù ni nítorí pé Ànábì Muhammad sallallahu alaihi tó bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ti parí gbogbo ètò fún ànábì Ọlọ́run ti parí gbogbo ètò fún oṣẹ́lá ní Muhammad ìyẹn ni tíra kan sọ pé wà mal khairu illa fi ittiba'i Muhammad òlàfà onítìrà kan fi ní kò sí oore kan tó tó kí n tẹ́lá ní Muhammad Al-Qur'an Al-Qur'an Ọlọ́run fi ṣe dọ́kítọ́r Ọlọ́run fi ṣe dókítọ̀ ló fi ṣe dọ́kítọ́r ayé ayé bá ṣe lo ayé bá ṣe lo ayé gbogbo ètò bá ṣe lo ayé wà ní Al-Qur'an gbogbo ètò bá ṣe lo ayé wà ní Al-Qur'an tabara fóònù tabara fóònù ìwé kékeré kan máa bá wa ìwé kékeré kan bá wa tó jẹ́ manual ibẹ̀ lọ́yìn ó ti ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lo fóònù ibẹ̀ ni wọ́n ti ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lo fóònù bẹ́ẹ̀ ṣe máa kọ́ọ̀lù bẹ́ẹ̀ ṣe mẹ́sẹ́jì bẹ́ẹ̀ ṣe máa ṣáàjì bẹ́ẹ̀ ṣe máa ṣáàjì bẹ́ẹ̀ ṣe tan rédíò èbó tó sì ṣe fóònù yẹn èbó tó ṣe fóònù yẹn ló ṣèwé yẹn ló ṣèwé yẹn tó bá níwọ lọ ní owó rẹ tó fi ra fóònù tó bá níwọ̀n lè ní owó rẹ tó fi ra fóònù tó bá sì wọ lọ lè lo fóònù tó rẹ bá ṣe wọ́n rẹ lo fóònù rẹ tó lọ lo rọ́ǹgì sí tó wà nínú ìwé tó lọ lọ wọ́n bí ìsìn tó wà níwèé fóònù yóò ná kì yóò ṣe ìgbà tí ìbò ṣe mọ́tò nígbà tó èbó ṣe mọ́tò wọ́n ṣe tọ́tù wọ́n ṣe tọ́tù wọ́n ṣe bírèkì wọ́n ṣe brace wọ́n ṣe bírèkì wọ́n ṣe brake tó ṣe bá rí kòtò tó dẹ̀ wáyé kòtò kẹtẹ kẹ̀kẹ́ brake wọ́n á níwọ lọ ní mọ́tò rẹ wọ́n á níwọ̀n lórí mọ́tò rẹ tó bá wẹ̀ lọ lè tẹ̀ ní tó bá wẹ̀rẹ̀ lè tẹ̀ bẹ́ẹ̀ wọ́n á rí kòtò wọ́n á kòtò wọ́n á tẹ tọ́tù wọ́n á tẹ tọ́tù instead of brake wàhálà dénú o mọ́tò yóò tọ́bù ni o yóò sì ibẹ̀ ni ó parẹ́ sí oníwọ lọ àwọn kan máa sọ pé àwọn náà nira wọn àwọn kan ló máa ń sọ báwọn làwọn nira àwọn lè bó ṣe wù àwọn làwọn lè ṣe ra wọn ò lè ṣe àwọn bó ṣe wọ́ o ẹni tó dẹ́ ti sọ bọ́ọ̀sì síra rẹ̀ ẹni tó dá ẹ ó ti sọ bó ṣe máa ṣe ayé rẹ wọ́n á ní rárá ìwọ ní rárá pé ayé ìlànà lò wà lẹ́nu mi ìwọ lórí tiẹ̀ ló sọ tí ẹ yẹn ló sọ ohun bí tiẹ̀ lọ́nà ni bí tí Ọlọ́run yẹn lọ́nà ní bí tiẹ̀ ni bí tí ẹni ẹnu ẹ̀ lájọ wà ẹnu ìrìnàjò wà yìí bọ́dí kò tẹ́ yìí náà láti tí ń ṣẹlẹ̀ yìí òun náà ti wá fi ti ṣẹlẹ̀ yìí wà mọ́ lè khairu ilá fi ti bá Muhammad kò sóòrè kankan bì náà kò sóòrè kankan bì kẹjú kéèyàn tẹ́lá ní Muhammad Samusunada, Tajule Oda, Baharunada, La Khaira illa fi ittiba'i Muhammadi. sallallahu alaihi wasallam ẹ wá Nabi ní báhùrù nàdá báwo nàdá Samusunada, ṣàmùsùn nàdá Baharunada, Tajule Oda, La Khaira illa fi ittiba'i Muhammadi. ẹ dábàá ẹ wá Nabi dáadáa. tájù lè wò dàbí tájù lè wò dà yẹn la fẹ́ lò Tájùlù dá ni bàbá la fẹ́ lò ń bẹ̀ ọ̀dọ́ lánàá yes tájù lè wò dà yẹn Tájùlù dáhùn nígbà tí a bá fi yàn jọba ní wọ́n fi hàn jọba àwọn tó fẹ́ jọba pọ̀ àwọn tó jọba pọ̀ wọ́n ti wá mú ẹnìkan wọ́n tó wá mẹ́nìkan wọ́n ti wá dé ládé wọ́n dé ládé tájù lè wò dà Tájùlù dá campaign after election campaign after election kẹ́nìkan tó wá gbé kinní kan dé kẹ́nìkan wá tó wá gbé kíní kan dé kọ́ ní ọ̀nà ni tí wọ́n ti jọba tó ti jọba ọba tí wọ́n ti dádé tó ti dádé ọba olùmọ̀ọ́nà gbogbo ayé wọ́n ti wúyè wọ́n ti wúyè kò dẹ̀ sí chairman occasion méjì wọ́n yẹ ṣe chairman occasion méjì kò sí sáwọn occasion kípé méjì tábà sí abẹ́ṣe pàtí àbáfẹ́ ṣàkójọ kan tábà ṣe pàtí àbá àkójọ tábà kan ti yan chairman occasion tábà ti yẹ chairman occasion kan kẹ́nìkan tó wá sọ pé òun náà chairman occasion lò wọ́n sọ lóko wọ́n sọ lóko àbígò La Khaira